má jẹ́ kí ojú ẹ kúrò lára target ẹ. If this happen, you may lose your target. Mo ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìròyìn nípa yín that you guys are professional. Professional wa. Adé máa ń ṣe iṣẹ́ wa déédéé. Not true. Progress. Not two. Marimache. Marimache. No pain, no gain. Kílélẹ̀. O ní ìwọ́dọ̀ bẹ̀ orí àwọn ẹ̀. Sir, I think there's something suspicious nípa ọkàn woman yẹn. Nobody messes with my goods or messes with me. Ẹ sọ sínú odò. There's a problem, sir. Problem wo ló wà? Man actually to escape. Wọ́n ṣàánú mi nítorí Ọlọ́run. Kí ló wà ní láńlọ́ nìyí? Ìyá mi jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mami, mo need new messengers for delivery. I'm on that already, so there's nothing to worry about. This is Aliyah, Informer 2. Àwọn kan ti wà lára ń dò. You cannot search my compound, èèwọ̀ ni. Mo ti sọ fún yín pé Lúbọ́lá wà ń ta. Ẹ rí ọ̀rọ̀ ẹ̀ bíi pé odò ta fojú rí náà tó fẹ́ gbé ni lọ. Jẹ́ kó mọ̀ wípé odò kéékèèké ni alákùnrin lè pẹ́. Tí eré bá di eré agbami, agbémùwẹ̀ lọ. Anytime, any day, brother will always protect brothers.